ìwé tí ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n tọwọ́ bọ̀ pẹ̀lú àwọn òyìnbó pàápàá àjọ tó so àwọn òyìnbó apá ilẹ̀ Europe tí wọ́n ń pè ní European Union tó ń tọwọ́ bọ̀ lọ́jọ́ ajé ìyẹn ọjọ́ Monday tí í ṣe ọjọ́ àkọ́kọ́ ní oṣù keje ọdún tá a wà yìí ó ti di ariwo ńlá o tí àwọn mùsùlùmí lórílẹ̀‐èdè yìí àti àwọn kìrìsìtẹ́nì tí wọ́n sì ti ń faraya pé kìbá má jẹ́ irú Tinubu ní ìjọba ẹ̀ yóò máa tọrọ owó bọ irú àdéhùn náà. Ǹjẹ́ irú àdéhùn wo ni Tinubu tọwọ́ bọ̀ tó di ariwo ńlá báyìí? Ó máa ní àdéhùn kan tí wọ́n ń pè ní àdéhùn pẹ̀lú ilé-iṣẹ́ ìjọba kan lórílẹ̀ òyìnbó tí wọ́n ń pè ní Samoa. Níbẹ̀ ni ìjọba orílẹ̀-èdè yìí àti ilé-iṣẹ́ Samoa ti tọwọ́ bọ àdéhùn pé wọn yóò fi $150 billion $150 billion ni wọn yóò fi ran ìjọba Nàìjíríà lọ́wọ́ tó sì tún jẹ́ pé gbogbo gbàkúgbà ní orílẹ̀-èdè Nàìjíríà yóò máa rí ìrànlọ́wọ́ gbà látọwọ́ Samoa pẹ̀lú àwọn owó tabua. Àjọ European Union la gbọ́ pé ó ṣagbátẹrù àdéhùn ìjọba Nàìjíríà àti iléeṣẹ́ Samoa yìí tó sì jẹ́ pé mínísítà fọ́rọ̀ ètò òṣùná àti ọrọ̀ ajé lórílẹ̀‐èdè yìí ni Minister of Budget and Economic Planning Alhaji Abubakar Atiku Bagudu òun ló tọwọ́ bọ ìwé àdéhùn náà lórúkọ ìjọba Tinubu lọ́jọ́ ajé ìyẹn ọjọ́ Monday ọ̀sẹ̀ tá a wà yìí. Ṣùgbọ́n nínú àdéhùn náà ni wọ́n láwọn òyìnbó European Union ti sọ fún ìjọba Nàìjíríà pé ká tó rí $150 billion àti àwọn owó rọ̀gùrọ̀gù tí wọn yóò máa rí gbà lọ́wọ́ Samoa gbà lọ́dọọdún, wọ́n ní wọ́n gbọ́dọ̀ fọwọ́ sí pé àwọn yóò fààyè gba kọkùnrin àtọkùnrin máa bára wọn láṣepọ̀ kó sì tún jọ máa ṣègbéyàwó, kí obìnrin àtobìnrin máa bára wọn láṣepọ̀ kó sì tún jọ máa ṣègbéyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìyẹn àwọn gay àtàwọn lesbian èyí tí ìjọba Nàìjíríà tó takò tẹ́lẹ̀. A gbọ́ pé ìjọba Nàìjíríà fọwọ́ sílẹ̀ láti lè rí owó gbà lọ́wọ́ àwọn òyìnbó. Gbàrà tí ọ̀rọ̀ jáde síta ni àwọn kìrìsìtẹ́nì àwọn tàwọn mùsùlùmí ti faraya o. Ìpè irú àdéhùn èṣù irú àdéhùn burúkú ní ìjọba Nàìjíríà ló tọwọ́ bọ̀. Wọn náà yẹ kán mọ̀ pé yàtọ̀ sí ọ̀rọ̀ ẹ̀sìn, àṣà ilẹ̀ Haúsá, ilẹ̀ Ìgbò àti Yorùbá gan tako kọkùnrin àtọkùnrin máa bára wọn láṣepọ̀, kóbìnrin àtobìnrin náà sì máa bára wọn láṣepọ̀, tó sì ní kí Tinubu kó tètè lọ fa ìwé àdéhùn náà yà kó sì jáwọ́ níbẹ̀. Kódà akọ̀wé ẹgbẹ́ àpapọ̀ tó so gbogbo mùsùlùmí papọ̀ Nàìjíríà ìyẹn Nigerian Supreme Council for Islamic Affairs NSCIA ìyẹn ọ̀gbẹ́ni Alhaji Abubakar Akande tó fi àtẹ̀jáde síta lórúkọ àpapọ̀ ẹgbẹ́ tó ń ṣàkóso ìsáàmù lábẹ́ Sultan ìlú Sokoto Alhaji Saad Abubakar. Ó ní àwọn kòròjú síbẹ̀ nítorí ẹ̀sìn ìsáàmù ó kórìíra irú nǹkan bẹ́ẹ̀ tó sì ní Allah tó dá gbogbo èèyàn sí orílẹ̀ ayé kò fọwọ́ sí irú nǹkan bẹ́ẹ̀ táwọn sì lòdì sí i, táwọn gba Tinubu nímọ̀ràn pé kó tètè lọ farú àdéhùn bẹ́ẹ̀ yà ó nítorí pé àwọn kò lọ́wọ́ sí i. Bákan náà lóríṣìí àwọn ẹgbẹ́ kìrìsìtẹ́nì àwọn náà ti ń faraya, wọ́n ti ń sọ̀rọ̀ sí Tinubu pé irú àdéhùn náà ó tako ẹ̀sìn, òfin Ọlọ́run àti àṣà Nàìjíríà. Ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀ nígbà tí awuyewuye náà pọ̀, mínísítà tó tọwọ́ bọ ìwé náà lórúkọ ìjọba ìyẹn Abubakar Atiku Bagudu ó máa fi àtẹ̀jáde síta nípasẹ̀ agbẹnusọ ẹ̀ ọ̀gbẹ́ni Bọ́lájí Adébíyì. Nínú àtẹ̀jáde tó fi síta ló ti ní kò sóòótọ́ nínú ìròyìn tó ń lọ síta o pé àwọn ti gbà pé àwọn yóò fààyè gba ìbálòpọ̀ ọkùnrin sọ́kùnrin àti ìbálòpọ̀ obìnrin sóbìnrin. Ó ní bàbá ń gbèrú ìròyìn bẹ́ẹ̀ kiri káwọn èèyàn má ṣe gbàgbọ́ o nítorí pé bàbá ńlá ìròyìn ẹlẹ́jẹ̀ ni ìròyìn.